aláyọ̀ ni mí, ẹ wá bá mi yọ̀, Jésù láyọ̀ mi, ẹ wá bá mi yọ̀. Aláyọ̀ ni mí, ẹ wá bá mi yọ̀, Jésù láyọ̀ mi, ẹ wá bá mi yọ̀. Elédùmarè ọba mímọ́, mo kí ọ tó mo júbà ọba láṣẹ jùlọ. My helper, oh my helper, my helper, oh my helper. There is something that makes me come into your presence. My helper, there is something that makes me come into your presence. My helper. Mo sọ̀rọ̀ lórí àṣírí ayọ̀, àṣírí ayọ̀, the secret of joy, the secret of joy. Ẹ gbọ́, nígbà tí a bá ra aṣọ tuntun fún ọmọ, inú ọmọ á dùn, ìyẹn kì í ṣe ayọ̀ tí à ń sọ. Nígbà tí ènìyàn bá jáde pẹ̀lú àìlówó lọ́wọ́ tó sì wọlé tó mú owó wálé, ìyẹn kọ́ ni ayọ̀ tí a sì ń sọ sá. Ẹ gbọ́ mi ní àṣálẹ́ gbogbo ọkàn tó ń wò mí, mo ń sọ àṣírí ayọ̀ fún ọ, nítorí pé tí Jésù bá sọ ọ́ di aláyọ̀, gbọ́ mi dáadáa, ìbànújẹ́ á pin, wàhálà á dópin, òṣì á dópin, àìní á dópin, gbogbo ọ̀rọ̀ rẹ yóò wá já síre. Àṣírí ayọ̀, àṣírí ayọ̀, òun ni Ọlọ́run fi rán mi ní àṣálẹ́ yìí láti ké pe gbogbo ènìyàn. Bọ́lá Lérí Fọlámi, gbogbo ènìyàn tó ń wò mí, Michael Tóyìn, Olúbùnmi Adébísí Anthony, Bello Táwà Kálítù Olúwatóyìn, ẹ máa gbóhùn lẹ́nu wòlíì lónìí. Àṣírí ayọ̀, òun ni mo fẹ́ tú fún yín. Gbọ́, tọ́lọ́run bá ti sọ ọ́ di aláyọ̀, gbọ́ mi dáadáa, ìṣòro ti tán. Léèsì tó rà yẹ, ìyẹn kọ́ ni aláyọ̀, ìyẹn kọ́ ni à ń pè ní ayọ̀. Fọlákẹ́ Ọlágoróyè ó tún ti délé ní. Ẹ gbọ́ mi dáadáa, tí a bá ń sọ̀rọ̀ nípa ayọ̀, tí a bá ń sọ̀rọ̀ nípa ayọ̀, 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 bí mo ti ń pe ayọ̀ yẹ, gbogbo ẹni tí ìbànújẹ́ ń bẹ nínú ilé rẹ̀ kó máa jáde, gbogbo ẹni tí òṣì ń bẹ nínú ilé rẹ̀, gbogbo ẹni tí ìdààmú ń bẹ láyé ẹ̀, mo pa á láṣẹ lónìí lórúkọ Jésù, ó yá kó jáde, nítorí ayọ̀ fẹ́ take over. The joy is taking over your life in the name of Jesus Christ. Tó o bá lẹ́nu kó o ṣàbí kó o fọwọ́ ẹ̀ kọ àmì sílẹ̀, èmi ò tiẹ̀ ráyè kankan ní àṣálẹ́ yìí, bó o ti máa da láyọ̀ òun ló jẹ mí lógún. Ẹ máa gbọ́ gbogbo ènìyàn, ó máa di aláyọ̀ lónìí, ọ̀rọ̀ rẹ máa dayọ̀, ẹkún òṣè, wàhálà, ìpayín kékeré, ìrònú lójoojúmọ́ lórúkọ Jésù, ó máa di ayọ̀ fún ọ. Àìrórun sùn ẹ, gbogbo ìrònú tó fẹ́ fún ọ ní hypertension lórí ìgbé ayé rẹ, Ọlọ́run ṣetán ní àṣálẹ́ yìí láti lé gbogbo ẹ̀ jáde. Oh, the secret of joy, the secret of joy, àṣírí ayọ̀, àṣírí ayọ̀. Jẹ́ kí n tètè kọ́ ní kankan, Jésù ní àṣírí ayọ̀, nítorí òun ló lè sọ ní daláyọ̀. Jésù nìkan, òun lè mímọ́ o, èmi ò mẹ́ni tí ìwọ mọ̀. Gbọ́ mi dáadáa, àwọn kan wà tó sì ń sáré àsánù káàkiri, àwọn kan wà tó jẹ́ wípé wọ́n sì ń sá káàkiri, wọ́n sì ń rewúrẹ́, wọ́n ń ràgùtàn. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ti ń ra pẹ́pẹ́yẹ, bẹ́ẹ̀ ni wọ́n ń rẹyẹ ẹtù tí wọ́n fi ń ṣèràpadà káàkiri. Mo fẹ́ sọ fún ọ lónìí, tí mo bá jẹ́ wòlíì Ọlọ́run, Jésù ti tó fún ọ. Jésù ní sọ ní daláyọ̀. Tó o bá ti gbàgbọ́ tó o dìímú dáadáa, màá sọ̀rọ̀ fún ọ ní alẹ́ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bẹ̀rẹ̀ sí ní share message yìí. Gbọ́, mi ò rán ọ níṣẹ́, ẹ̀mí mímọ́ ló rán ọ níṣẹ́. Tó o bá ṣiṣẹ́ yẹn, tó o bá bẹ̀rẹ̀ sí ní share, tí gbogbo message bá dókè òkun tó dé gbogbo àgbáyé, gbọ́, o ti jí ìrere fún Jésù nìyẹn. Ọlọ́run sì máa san fún ọ. Tó o bá ti share ẹ̀, bá mi kọ sójú screen pé I've shared it. Ẹ gbá mi lọ share ẹ̀. Bọ́lá Lérí Fọlámi,
ẹ lọ ṣí àkíákíá. Hope Bọ́láńlé Arífọlámi, Olúsọjí Ọbátayọ̀, ẹ jọ̀ọ́ sà, ẹ lọ bá mi ṣí à mẹ́sẹ̀gì yẹn ní kíákíá. Ó máa dára fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Nígbà tí ìṣòro ayé ẹni bá lọ, nígbà yẹn ni ayọ̀ tó dé sà. Nígbà tí ogun bá ṣẹ́ nínú ayé rẹ̀, tógun ṣẹ́, tógun yẹ ò gbérí mọ́, nígbà yẹn ni ayọ̀ máa dé. Àṣírí ayọ̀ ni mò ń sọ fún ọ. Nígbà tí Ọlọ́run dá ìkólọ wa padà, nígbà ni ayọ̀ máa dé. I am in the book of Psalm 126. Psalm 126. Are you there? Listen to me. Nígbà tí Olúwa mú ìkólọ Síónì padà, àwa dàbí ẹni tí ń lálàá. Níṣe ló dàbí pé wọ́n lálàá, kò yé wọn. Wọn ò mọ̀ pé Ọlọ́run lè ṣe ní kíákíá. Wọn ò mọ̀ pé Ọlọ́run lè dá wọn lóhùn. Wọn ò mọ̀ wípé ìṣòro wọn, ìdààmú wọn, wàhálà wọn, òṣì wọn, wọn ò mọ̀ pé ó lè dópin. Ẹgbẹ́ ohun tí Ọlọ́run sọ. Ó ní ẹnu wa wá kún fún ẹ̀rín. Oh my God. Nígbà náà ni wọ́n ń wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣohun ńlá fún ọ. Ìwọ tó ń wò mí, gbọ́ mi dáadáa. Ọlọ́run máa ṣohun ńlá nínú ayé rẹ. Nínú oṣù tó o fẹ́ mú láti ọ̀la lọ yìí, gbọ́ mi dáadáa. Ọlọ́run máa ṣohun ńlá o. Oṣù tá a fẹ́ mú ilé ó la ọdún yìí sí méjì. Àìmàṣíndà hálìpùsíndà kálíà. Ẹ gbọ́, Ọlọ́run máa ṣohun ńlá nínú ayé rẹ. Èyí tó jẹ́ pé àwọn kèfèrí, àwọn aláìgbàgbọ́, wọ́n ó lanu ha, àgbàdo ha yóò sì bọ́ sí wọn lẹ́nu. Tó jẹ́ pé wọn ò ní lè pa ẹnu yẹn dé mọ́ pé ṣé bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ rí, ṣé bọ́lọ́run ṣe ń dáni lóore. Gbọ́, ìwọ ṣáà dìgbàgbọ́ rẹ mú. Gbọ́ mi dáadáa, ẹ jẹ́ ń tẹ̀síwájú. Olúwa sì ṣohun ńlá fún wa. Olúwa ṣohun ńlá fún wa. Nítorí náà ni àwa ń yọ̀. Ohun tó máa múnú ẹ dùn, ohun tó máa mọ́kàn rẹ balẹ̀ nínú ọdún yìí, mo pa á láṣẹ ọ̀run kó mu ṣẹ nínú ayé rẹ. Gbọ́, àwọn ohun ìdùnnú, àwọn ohun ẹkú oríire, àwọn congratulation lórúkọ Jésù. Tó o bá lè ṣàmì méje pẹ̀lú fáyà kan lórúkọ Jésù, ó máa rí gbà dídán. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ gbọ́ mi, Olúwa mú ìkólọ wa padà bí iṣan omi ní gúúsù. Ìkólọ wa ó wá padà, ó rọ́ wá yìí bí iṣan omi ní gúúsù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní àwọn tí ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká. Gbogbo ẹni tó ti ń ronú, Olúsọjí Ọbátayọ̀ bàbá, torí pé ẹ ti ṣí ayẹyẹ, mo gbàdúrà ògo yín á búyọ, ọkàn yín á balẹ̀. Lórí àwọn ọmọ ẹ ò ní dààmú. Èyí tó ṣe ṣègbéyàwó nínú àwọn ọmọ yín, mo pa láṣẹ lórúkọ Jésù, yóò dirú yóò dìgbà nílé ọkọ lórúkọ Jésù. Ẹni ẹ kò ní mẹ́ni. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Olójú àánú Olúwa ṣohun Olúdayọ̀. Máa gbóhùn lẹ́nu wo lórí àwọn tí ń fi omijé fúrúgbìn, wọ́n ó ṣe kí ni o, wọ́n ó fi ayọ̀ ká. Gbogbo ẹ̀yin tí ń lébọ̀ lọ́wọ́lọ́wọ́, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, gbogbo ẹ̀yin tí a di ẹrù wúwo lé lórí, Olúwa ní kí n sọ fún ọ wípé gbọ́, ìṣòro rẹ ti dópin báyìí. Nítorí wípé Ọlọ́run ló ní ọ ló dá ọ. Ó ní I know the thought I have for my people, the thought of peace and not of evil, says the Lord, to give you a future hope. The Lord has a future hope for you. The Lord has a future hope for your life. Wòlíì Elizabeth Àtùpàẹ̀rí, God bless you my daughter. God bless you. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn, ẹ máa bá mi share message yìí lọ ní kíákíá. Àṣírí ayọ̀ là ń sọ nípa ẹ̀. Ẹ gbọ́, ẹni tó bá ń sọkún máa ń sì kálíà. Ẹni tó bá ń sọkún, ẹ gbọ́ mi dáadáa, òun ló mọ ohun tí ó dé bá ohun tó ń fi sọkún sà. Ẹ gbọ́, kò sẹ́ni tó rí ayọ̀ tí ò ní yọ̀. Kì í ṣayọ̀ pé bóyá ó ra kẹ̀kẹ́, ó ra mọ́tòsáìkù. Ohun tí à ń pè ní ayọ̀ tó bá dénú ilé rẹ, nígbà tí ayọ̀ wọlé Dáfídì ọba, ìyẹn ni àpótí ẹ̀rí tó lọ gbé nílé Abinadab, nígbà tí ó gbé wọnú ààfin. Ẹni tó bẹ̀rẹ̀ sí ní mọ́ọ̀kì ẹ̀, ìyẹn ọmọ Sọ́ọ̀lù, ó yàgàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Nítorí wípé àpótí ẹ̀rí ó wọnú lẹ̀. Ẹnìkan ń wò mí báyìí. Àpótí ẹ̀rí tí ó sọ ọ́ daláyọ̀, àpótí ẹ̀rí tí ó sọ ọ́ dolókìkí, àpótí ẹ̀rí tó máa fún ọ lẹ́mìí gúngùn láyé, mo pa á láṣẹ lórúkọ Jésù. Ó yẹ kó wọlé rẹ lóru èní. Ó máa lálàá lójú àlá yẹn, ó máa gba ògo rẹ, ó máa gba ẹ̀bùn rẹ. Iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tá a ti ṣe, táwọn arógbá aṣọ mábàlẹ̀, àwọn olókìkí òru, àwọn apaniwáyọ̀dà, àwọn atorí ìrókò sọmọ nígò tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ pamọ́, mo pa á láṣẹ
tí mo bá jẹ́ wòlíì ọlọ́run ó máa gba gbogbo ẹ̀ padà. Gbogbo ẹ̀bùn ayé rẹ, ẹ̀bùn tó ní táyé rí tó ń jágbà mọ́ ọ lọ́wọ́ tí wọn ò jẹ́ kó di aláyọ̀ yẹ ní òru èní, máa wò mí dáadáa, ó máa gbà padà lójú àlá. Ó ṣeéṣe kó jẹ́ mi gan ló máa rí tọ́lọ́run máa rán láti wá gbé fún ọ. Ọlọ́run lè lo àwòrán mi, ọlọ́run lè lo àwòrán wòlíì ilé ìjọsìn rẹ, ọlọ́run lè lo àwòrán ẹnikẹ́ni tó jẹ́ ènìyàn rẹ̀ láti wá dá ọ lóhùn lójú oorun. Mo pa ni fún ọlọ́run lókè ọ̀run. Bẹ́ẹ̀ máa ṣe àmì bẹ́ẹ̀, kẹ́ ẹ sì máa ṣí àkẹ́ máa láì kẹ́ máa lọ́ọ̀fù ẹ̀, ó máa dára fún ọ. Ìwọ tó o bá ti ṣí ẹ̀, bá mi kọ́ wípé mo ti ṣí ẹ̀ kí n bá lè súre fún ọ. Ẹnìkan ṣoṣo ló ti kọ́, ìyẹn ni bàbá yẹn Ọbátáyọ̀. Lórúkọ Jésù mo gbàdúrà, ọlọ́run á sọ̀rọ̀ rẹ dayọ̀. Dísù Olúṣọlá Olúyẹmí, olórúkọ bàbá fáyàfáyà, gbọ́ mi dáadáa, lọ ṣí à mẹ́sẹ̀gì ní kíákíá, ọ̀run máa sọ ọ́ dáláyọ̀. Gbọ́ nínú oṣù kẹfà tó ń lọ yìí, ó gbúdọ̀ di aláyọ̀. Àṣírí ayọ̀ ni mò ń sọ lọ́wọ́. Ta ló fẹ́ da aláyọ̀ gan-an? Ta lẹ́ni ọ̀hún tó fẹ́ di aláyọ̀? Oh God, ohun àkọ́kọ́, ó gbúdọ̀ súnmọ́ ọlọ́run. Samson Adéwoyè, ọmọ bàbá Adébóyè nìyẹn. Ó máa dára fún ìránṣẹ́ ọlọ́run aláàyè. Ògúrùkù ìyádùn ní Ajéwọlé, àyíkàpínda haili pòṣẹ́ndà hàlìyà. Ẹ gbọ́, ohun náà ń fọ̀ sí ọ láti àṣálẹ́ yìí lọ. Ìwọ ìyádùn ní Ajéwọlé, Olúwa ní pé kó lọ ṣe sàárà fún àwọn ọmọ wẹ́wẹ́. Á fi ìran yẹn hàn mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Lọ ṣe sàárà fún àwọn ọmọ wẹ́wẹ́ nítorí àwọn ọmọ rẹ. Lórúkọ Jésù, ikú ò ní gbọmọ lọ́wọ́ rẹ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ gbọ́ mi dáadáa, ta ní fẹ́ ayọ̀, ta ló fẹ́ da láyọ̀? Mo béèrè lọ́wọ́ rẹ, kọ sílẹ̀ tí ìwọ bá fẹ́ da láyọ̀. Bóyá ọmọ rẹ ló fẹ́ kó di aláyọ̀, kọ síbẹ̀. Mo fẹ́ kí èmi àti ìdílé mi, mo fẹ́ kí a di aláyọ̀. I want and members of my family to become a joyful one in the mighty name of Jesus Christ. Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dáláyọ̀, ohun àkọ́kọ́, ó gbúdọ̀ súnmọ́ ọlọ́run. Ó gbúdọ̀ mọ ọlọ́run. Ó gbúdọ̀ mọ, kì í ṣe pé kó súnmọ́ ọlọ́run nìkan. Ọ̀pọ̀lọpọ̀ ló súnmọ́ ọlọ́run tí wọ́n máa attend the weekly activities. Ọ̀pọ̀lọpọ̀ ló súnmọ́ ọlọ́run nípa káka bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ ló súnmọ́ ọlọ́run nípa kí a gbààwẹ̀, ṣùgbọ́n tí wọn ò mọ ọlọ́run. Ó dìgbà tó o bá mọ ọlọ́run kó o tó di aláyọ̀. Ìgbà yẹn ọkàn ẹ máa free. Ìgbà yẹn lọ́kàn ẹ máa balẹ̀. O gbúdọ̀ gbọ́n ọlọ́run. O gbúdọ̀ mọ̀ dáadáa. You have to know God and his power of restoration. You have to know God under must. Try as much as possible. Many of you are going to the church, you don't have Bible. Many of you are going to the church, you don't know whom you go to visit there. You just go there, you dress up so that people can see the kind of clothes you are wearing to the church. That is not how to know God. That can never give you joy. Aṣọ àti bàtà tó rà tó wọ̀ yẹ, òun kọ́ ni ó fún ọ láyọ̀ sà. Ohun tó máa fún ọ láyọ̀, òun náà ni pé kó mọ Ọlọ́run, kó o sì mọ̀ nípa òdodo rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, kò sí ohun tọ́lọ́run ò ní ṣe fún ọ. Kí ni ìṣòro rẹ? Ẹrù wíwó wo la dìlù ọ lórí tó rò wípé Ọlọ́run ò lè parí? Ọlọ́run ti ṣetán báyìí láti ṣe. Ọlọ́run ti ṣetán láti dá ọ lóhùn. Ọlọ́run ti ṣetán láti gbọ́ ọ̀rọ̀ ayé rẹ. Ọlọ́run ti ṣetán láti gbé ọ ga kúrò ní ipò tó wà yẹ, ipò ìṣí, ipò àtijọ́ tó wà yẹ. Gbọ́ mi dáadáa, tó o bá rà mí kan ṣe, mo sọ jáde lórúkọ Jésù. Ọlọ́run kó gbé ọ jáde nínú yàrá àwọn ìyá àgbà tá a parí iṣẹ́ sí fún ọ. Lórúkọ Jésù, iná àti àrá kó wọ ọbẹ̀ lọ. Mo pa á láṣẹ láti èmi lọ. Tí èmi bá jẹ́ wòlíì Ọlọ́run tó rí àánú gbà, mo gbàdúrà àánú ṣògo lórí ìdájọ́. Mo sọ jáde gẹ́gẹ́ bí ìpè, gẹ́gẹ́ bí ẹni ìpè. Mo sọ jáde gẹ́gẹ́ bí ẹni àmì òróró láti àṣálẹ́ yìí lọ. Gbogbo ìdààmú wàhálà tí ń dààmú ayé rẹ, gbogbo ìdààmú wàhálà tó sọ ọ́ sóko ìyà, gbogbo ìdààmú wàhálà tó sọ ọ́ sóko aláìmọ̀ọ́ṣe, gbogbo ìdààmú wàhálà tó sọ ọ́ sínú ọ̀gbun ayé láti àṣálẹ́ yìí lọ, Olúwa kó palẹ̀ rẹ̀ mọ́. Ta ló fẹ́ da láyọ̀? O gbúdọ̀ ní ìgbàgbọ́. O gbúdọ̀ ní ìgbàgbọ́. Mo wà nínú ìwé Job orí kìíní, Job chapter 1 and verse 22. Ohun tí Ọlọ́run sọ níbẹ̀ ni pé in all this Job did not sin, nor did he blame God. He did not blame God and he did not sin. Look at what God counted for Job. Listen to me. He did not sin. Oh my God. In his problem,
where he found himself, he did not sin according to the Bible, and he did not blame God. Look at it right now. Oh my God. Ta ló ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí? O gbọ́dọ̀ di ìgbàgbọ́ rẹ mú. Ọlọ́run máa ṣe. Ó ti dá dídán kọ́ Ọlọ́run ó ṣe. Ọlọ́run ló máa ṣe. Kì í ṣe ènìyàn ló máa ṣe. Kì í ṣe babaláwo ló máa ṣe. Tí babaláwo bá ṣe fún ọ, yóò sọ wípé o máa san májẹ̀mú fún òun. Ẹ gbọ́ mi dáadáa. Tí babaláwo bá ṣe fún ọ, yóò rojọ́ rẹ káàkiri níbi tí kò yẹ kán ti gbọ́ wípé o lọ lé babaláwo. Babaláwo máa sọ jáde, ó máa tú àṣírí rẹ, ó máa sọ pé mọ́tò tó ń gùn yẹn tí ò bá sì ti òun ò lè gùn. Ṣùgbọ́n Jésù ráyè yẹ, Jésù rẹ́dì láti ṣe fún ọ títí dópin. Tó o bá ti lè ké pé, tó o bá ti mọ̀ bá ti ń pe Jésù, ó máa fún ọ láyọ̀. Gbogbo ìbànújẹ́ rẹ ó máa dópin. Mary Olúṣọlá ó máa dára fún ọ. Ẹ lọ share mẹ́sẹ̀gì yìí. Ṣọlá pé òjò, ẹ lọ share mẹ́sẹ̀gì ní kíákíákíákíákíá. Ta ló fẹ́ dá láyọ̀? Ẹ gbọ́, nínú gbogbo ìrora Jóòbù, aya ẹni pé kó ṣe Ọlọ́run, ó ní mi ò ṣe Ọlọ́run. Ẹ gbọ́ mi dáadáa. Eléyìí túmọ̀ sí pé aya ẹ ti rẹ́dì láti ṣopó, ṣùgbọ́n ó kọ̀ kò ṣe Ọlọ́run. Síbẹ̀ ó forí dì títí tó fi rí Ọlọ́run. Ó ní ohun kan ṣoṣo tí mò ń fẹ́ ni pé kí n rí Ọlọ́run. Ibi tó ti ń gbàdúrà fún àwọn ọ̀rẹ́, níbẹ̀ náà ni ògo ẹ ti búyọ. Níbẹ̀ náà ni gbogbo ìkólọ ẹ̀ ó ti padà bí ìṣàn omi ní gúúsù. According to Psalm 126, gbogbo ẹni tí ń wò mí, tí ń fomijé fúrúgbìn, gbogbo ẹni tí ń fomijé ṣiṣẹ́, gbogbo ẹni tí ń jẹun láàárọ̀ tí kò jẹ tọ̀sán tí kò jẹ talẹ́, gbogbo ẹni tí ò jẹun láàárọ̀ tí kò jẹ tọ̀sán tó jẹ talẹ́ nìkan, mo pa á láṣẹ láti ṣe èní lọ. Olúwa kó yí ìgbà rẹ padà, ìgbà rẹ kó yí sí rere, kó rí àánú gbà, ọkàn rẹ kó sì balẹ̀. Ta lẹni tó fẹ́ dá láyọ̀ gan-an? Ta ló fẹ́ dá láyọ̀? Ẹ máa ṣàánú fún àwọn ènìyàn. Gbogbo ẹni tó bá fẹ́ di aláyọ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣe àánú, ojú rere àánú, kó o máa ṣàánú, kó o máa fi wá ojú rere àánú Ọlọ́run. Tó o bá ti ń ṣe, ó ti dá dídán kọ́ Ọlọ́run ó fún ọ láyọ̀. Ẹ wo arábìnrin Ṣúnámì, ẹ wo arábìnrin yẹn bó ti lówó lọ́rọ̀ tó kò sọ́mọ́. Òun àtọkọ ẹ̀ nìkan náà wà ní gbogbo ilé tí wọ́n kọ́. Ayọ̀ ti sọnù nínú ilé yẹn, kò sí ayọ̀ rárá. Tí wọ́n bá ṣe bẹ̀ kò lè dùn. Àbá kó igba magi sínú ọbẹ̀ kò lè dùn rárá. Ọbẹ̀ yẹn ò ní dùn. Ẹ gbọ́ mi dáadáa, kí wọ́n fi ṣíkìn tó dáa jù, ṣíkìn ọ̀rọ̀bọ̀, kí wọ́n fi ṣebẹ̀, kí wọ́n fi ẹran ìgbẹ́, kí wọ́n fi ṣebẹ̀, kí wọ́n fẹ̀gúsí, kí wọ́n da epo pupa sí, kó máa ṣe ròdòròdò kò lè dùn. Nítorí pé ayọ̀ sọnù nílé arábìnrin Ṣúnámì yẹn. Bọ́n ti lówó tó tán lọ́rọ̀ tó, wọn ò ní ọmọ kankan, ṣùgbọ́n ó tú àkókò. Wọ́n rí ìránṣẹ́ Ọlọ́run alààyè tí ń kọjá lọ. Ǹjẹ́ wọ́n tilẹ̀ ń ṣe àánú fún ìránṣẹ́ Ọlọ́run? Ǹjẹ́ o tilẹ̀ bọ́n ti ń gbàdúrà fún ọ? Ǹjẹ́ o mọ rírì wọn lára rẹ? Ilé ìjọsìn tó lọ jẹ́ kì í ṣe pé wọ́n tún ń ṣáńtà ìránṣẹ́ Ọlọ́run, kì í ṣe pé wọ́n tún ń bú ìránṣẹ́ Ọlọ́run. Ohun tí Ọlọ́run ní kí n béèrè lọ́wọ́ rẹ nìyẹn. Ǹjẹ́ wọ́n ń tọ́jú ìránṣẹ́ Ọlọ́run gan-an tó ń gbàdúrà fún ọ? Ǹjẹ́ o ti rántí wọn? Àti lórí Facebook ni o, àti nílé ìjọsìn ni o, àti níbi tó ti ń fellowship, àti níbi tó ti ń program. Ǹjẹ́ o tilẹ̀ ń tọ́jú àwọn ikọ̀ Ọlọ́run níbẹ̀? Ẹ gbọ́ mi, yàtọ̀ sí yẹn gan, gbogbo ènìyàn tó o bá mọ̀ pé tìrẹ dáa ju tiwọn lọ, o gbọ́dọ̀ máa tọ́jú wọn, o gbọ́dọ̀ máa ṣàánú. Ẹni bá ń ṣe àánú, ó máa rí àánú gbà. Gẹ́gẹ́ bí ìwé Matthew ti sọ, ẹni tó bá ti ń ṣe àánú, ó máa rí kíni o, ó máa rí àánú gbà. Ǹjẹ́ ìwọ ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run? Ǹjẹ́ ìwọ ń fẹ́ ayọ̀ tí kò ní pẹ̀kun lọ́dọ̀ Ọlọ́run? Ọlọ́run ṣetán láti ṣe fún ọ. Ṣẹ́yìn làgéwá ẹ lọ share mẹ́sẹ̀gì. Tó o bá ti share ẹ̀tàn kó o kọ́ sójú screen pé I have shared it. Tó o bá ti kọ́ màá ti mọ̀, màá sì lè gbàdúrà fún ọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tó o bá ti délé kó o lọ ka ìtàn yìí nínú ìwé ọba kejì 2 Kings chapter 4 and verse 8. Bó Ọlọ́run ṣe dá arábìnrin yẹn lónìí, ó ní ẹ jẹ́ ká kọ́ yàrá kan sókè fún ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo ìgbà tó bá ti ń la oòrùn kọjá bọ̀, kó sinmi níbẹ̀, ká ṣe oúnjẹ, ká gúnyán, ká ṣe ọbẹ̀ tó dáa, kó jẹun, kó sinmi, kó tó tún máa bá iṣẹ́ ìránṣẹ́ lọ. Wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọn àtọkọ ẹ̀ òṣùṣù ọwọ̀ ni wọ́n fi ìmọ̀ ṣe kan, wọ́n kì í tanra wọn. Ọkọ àti ìyàwó mi a máa tanra wọn, kò sí ayọ̀ nínú ilé yẹn ní. tó ilé tí ẹ bá ti ń tanra yín ayọ̀ ò lè wọ bẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, tí ọkọ bá ti ń tan aya, tí aya bá ti ń tan ọkọ, gbọ́ mi dáadáa, ayọ̀ ò ní wọlé tọ̀ yìí, kì í ṣèpè. Ohun tó ṣẹlẹ̀ ni pé ẹni tó bá fẹ́ di aláyọ̀ tó sì jẹ́ ayọ̀ tí kò ní pẹ̀kun, ó gbúdọ̀ fi ìmọ̀ ṣe kan pẹ̀lú aya rẹ̀. Ó gbúdọ̀ fi ìjọba àti soyún pọ̀ lẹ́ti di ìkan ṣoṣo. And the Bible says 2 heads are better than 1. Ǹjẹ́ o kì í tan ọkọ rẹ báyìí? Ǹjẹ́ o kì í tan ìyàwó rẹ? Ǹjẹ́ o la lè mí ìṣíta báyìí wọ arákùnrin yìí?
ó jẹ́ ya tètè ronúpìwàdà kí ayọ̀ kó lè wọnú ilé yín, kẹ́ ẹ lè rí àánú gbà nínú ọdún yìí. Ọdún yìí mà ti ń lọ sí ìdajì báyìí. Akínyẹlé Mary Olúṣọlá, torí pé o ṣe àmẹ́sẹ̀gì yìí tó sì kọ, mo súre fún ọ lónìí lórúkọ Jésù. Ayọ̀ tí kò ní pẹ̀kun lórúkọ Jésù, ọ̀run fi ká ọ mọ́lé. Ó máa rí bẹ́ẹ̀, ó ti ṣẹ o. Máa wo nínú oṣù tó fẹ́ mú láti ọ̀la lọ yìí, ayọ̀ tí kò ní pẹ̀kun yóò bá ọ gbé. Ó ra àánú gbà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ gbọ́ mi dáadáa, ẹ gbọ́ mi dáadáa. Nígbà tí ọkọ àti aya bá fìmọ̀ ṣetán, nígbà yẹn ni àdúrà máa ń gbà. Ogun ọ̀run máa ṣẹ́gun fún ọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ta lẹni tó fẹ́ di aláyọ̀? Ẹ gbọ́, ìgbé ayé Jábésì ó ti sún. Ẹ gbọ́, ọmọ ìkorò, ọmọ ìbànújẹ́, òun ni Jábésì. Ìyá ẹ̀ ló sọ lórúkọ yẹn nítorí ìṣòro tí ìyá ẹ̀ là kọjá kó tóbi. Ó ní mo rógo, ògo tó rí yẹn ló fi sọ ní Jábésì, tó fi sọ ní ìkorò. Ẹ gbọ́, nígbà tí làákàyè Jábésì ṣí, ẹ gbọ́ mi dáadáa, ó yẹ kó o ti ké pe Ọlọ́run lọ́jọ́ pípẹ́ sẹ́yìn, ṣùgbọ́n ò ráyè. Iyì ẹ gbúdọ̀ ṣí ní alẹ́ yìí. Ìwọ náà mọ̀ bá a ṣe gbúdọ̀ máa ké pe Ọlọ́run. Ẹ gbọ́ mi dáadáa, ohun tó ṣẹlẹ̀ ni pé Jábésì ké pe Ọlọ́run lẹ́ẹ̀márùn péré. Oríṣi àdúrà márùn ló gbà. Ọlọ́run sì gbọ́ ìgbé ẹ̀bẹ̀ rẹ̀. Ọlọ́run sì sọ di aláyọ̀. Ìwọ tó ń wò mí yìí, ó pẹ́ tó ti ń lọ ilé ìjọsìn, ó pẹ́ tó ti ń káàkiri tó ń wá Jésù. Ní àṣálẹ́ lójú oorun, lójú àlá, ọ̀run bá ọ pàdé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo máa gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní wákàtí yìí, ṣùgbọ́n o kí n tó gbàdúrà tán, mo ń sọ fún ọ wípé Ọlọ́run máa sọ ọ́ di aláyọ̀. Ìwọ náà gbọ́dọ̀ kíyèsára rẹ bí Jábésì ṣe kíyèsára ẹ̀. Ẹlòmíì ọkàn máa gbénu ayé, ohun tó bá rí ló máa jẹ, ohun tó bá rí ló máa mú. Kò ní rìn lọ́nà tó yẹ kó rìn. A kàn wà bẹ́ẹ̀, a kàn máa gbé ayé bẹ́ẹ̀. Jẹ́ kí n ṣáà wà bẹ́ẹ̀. Tó bá pẹ́ Ọlọ́run á dá mi lóhùn. Tó bá pẹ́ Ọlọ́run ló máa ṣe. Ṣùgbọ́n kò mọ ọ̀nà tó máa tọ̀ tó máa fi rí Ọlọ́run. Gbọ́ mi dáadáa, àwọn ọ̀rọ̀ kan wà, àwọn ọ̀nà kan wà tó máa gbà tó máa fi rí Ọlọ́run. Kó di ìgbàgbọ́ rẹ mú, òun ni àkọ́kọ́. Ìkejì, kó mọ Ọlọ́run lótìtọ́ àti lódodo nípa kíka Bíbélì, láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, láti mọ òfin rẹ̀, láti pa òfin yẹn mọ́. Ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ kì í pa òfin Ọlọ́run mọ́. A sì máa ṣe lábẹ́lẹ̀. O mọ̀ pé ibikíbi tó bá wà Ọlọ́run ń wù ọ́. Ojú Ọlọ́run ń wù ọ́. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gan tó jẹ́ wípé ẹsẹ̀ lẹ́sìn ń sá káàkiri, ẹ ò lè forí tì í. Ẹ kàn ń sá káàkiri. Ẹ yálé bàbá kan lápẹ́rẹ́, ẹ yálé bàbá kan níkọ̀rọ̀ wípé kí iṣẹ́ ìránṣẹ́ yín kó lè tóbi, wípé kọ́nà kó bá lè là fún yín. Ọ̀nà tó là yẹ, ọ̀nà ńlá gbòòrò ni. Gbọ́, ìparun ló kúnnú ẹ̀. Ìkẹyìn ọ̀pọ̀lọpọ̀ ló máa dára ẹ̀ lẹ́bi. Ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé kásẹ́nu báyìí. Gbọ́ mi dáadáa, àyàfi tó bá dúró de àkókò Olúwa. Àwa náà dúró de àkókò Olúwa ni. Tá a bá dúró de àkókò Olúwa, a ó ti da nǹkan míì sórílẹ̀-èdè yìí. Ẹ gbọ́ mi dáadáa, owó tó ní yẹ kò lè fún ọ láyọ̀sà. Gbọ́, ọmọ ìjọ tó fi ògùnkùn kó jọ, àwọn mílíọ̀nù èèyàn tó fi ògùn kó jọ, tó fi agbára òkùnkùn kó jọ, inú ẹgbẹ́ tó lọ wọ̀ tó fi kó jọ, kò lè fún ọ láyọ̀. Ìjọ kan ń bọ̀ tó máa fi kásẹ́nu báyìí. Ìjọ kan ń bọ̀ lólúwa wí. Olúwa ń wù ọ́, ó ń wo gbogbo bó ti ń ṣe, ó ń wo gbogbo ọ̀nà tó ń gbà. Àyàfi tó bá jáwọ́ ní kíákíá báyìí, kọ́lọ́run ó fi dá ọ lóhùn, kọ́lọ́run kó fọ̀rọ̀ rẹ ṣe ìyanu. Ẹ gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló wà tó jẹ́ pé láti bí ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, tí wọ́n fi pé bí 40 ọdún, 200 ọdún, kò sí nǹkan kan. Ṣùgbọ́n síbẹ̀ agbára Ọlọ́run sì wọlé, ó sì dá wọn lóhùn wẹ́rẹ́. Torí wẹ́lẹ́wẹ́lẹ́ ni iṣẹ́ Ọlọ́run, òun náà ló máa ń bá ẹ̀dá ṣe. Ẹ máa yìn tẹ́ bá ti ń yìn, tẹ́ bá ti ń pa òfin rẹ̀ mọ́. Ó ti dájú kọ́lọ́run ó sọ ọ́ di aláyọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ta ló fẹ́ di aláyọ̀? Ẹ gbọ́, dìgbàgbọ́ ẹ mú, mo sọ fún ọ. Ẹ wo Hánà, bá a ti fi ìyà jẹ tó, wo bá a ti fojú pọn tó. Ó ní má rán ọmọ mi níṣẹ́ o. Wo ìwọ náà lọ bímọ tirẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, kò sí ìpọ́njú tó yẹ. A fún Hánà ní hypertension gan ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n síbẹ̀ kò sí Ọlọ́run. Ó sì lọ ń ké pe Ọlọ́run. Kò tiẹ̀ náání oúnjẹ, kò náání mímu. Ó máa ń ké pe Ọlọ́run lóòrèkóòrè. Ó wá ṣàlẹ́jì Ọlọ́run. Ó ní mo mọ ìṣòro tiẹ̀ gan, tó o bá dá mi lóhùn, ṣùgbọ́n èmi náà mọ̀ ìṣòro. Ọlọ́run ní Ọlọ́run wá fọwọ́ lérán báyìí. Ó wá ń wò pé ìṣòro wo lérè sàn. Ó ní mo mọ̀ wípé nílẹ̀ Ísírẹ́lì ó nílò wòlíì
kó torí pé Hófnì àti Fíníhà àwọn ọmọ Élì tí wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ wọn ò ṣe bó ti yẹ kán ṣe, wọ́n ń gba àbẹ̀tẹ́lẹ̀, wọ́n ń wu ìwàkiwà tí ìwọ Ọlọ́run ò ṣe tí kò tó ò sì dunnú sí. Nítorí náà ó nílò wòlíì nílẹ̀ Ísírẹ́lì, jẹ́ ká jọ dì dáadáa, trade by barter ní kò jẹ́ àfiṣe. Ìwọ fún mi ní ọmọkùnrin, jẹ́ kémi ó kí n train ẹ̀ kó dàgbà díẹ̀, máa dá padà sílé rẹ, yóò sì ṣiṣẹ́ fún ọ. Ọlọ́run ní ẹ wo ẹni tí ẹni tó ń wọ́ ọmọ láti jẹ, ẹ wo orú ọ̀rọ̀ tó sọ. Ọjọ́ yẹn ni Ọlọ́run sí, ọdún yẹn ni Ọlọ́run sínú Hánà. Ìwé máa sọ pé kò síjọ́ tí Hánà bá lọ sí Ṣílò kó ń pàdé Élì. Ọjọ́ yẹn lọ́lọ́run gbé Élì pàdé ẹ̀. Ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ sí ayé ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ látẹnu Élì lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà tí Hánà lọ délé ó lọ lóyún ni. Gbọ́ mi dáadáa, ìwọ tí ń wò mí, tó o bá lè ṣe àmì méje, mo pa á láṣẹ ìṣòro ayé rẹ ọ̀run kó tẹ̀ mọ́lẹ̀ láti ṣe èní lọ, láti ṣe èní lọ. Ire ayé rẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́, kó o rí àánú gbà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ kí n tó lọ gbàdúrà. Ohun àkọ́kọ́, ǹjẹ́ o máa ń lọ sílé ìjọsìn? Ǹjẹ́ o nílé ìjọsìn kan tó ń lọ? Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run gan ló wà tí ò nílé ìjọsìn. Tó yẹ pé ká kàn gbé Bíbélì ká máa gbàdúrà fún àwọn sẹ́kítírì, ká máa lọ sí Aláùsá sẹkítẹ́rìàtì, ká máa lọ sí Àbújá Aṣọ Rọ́ọ̀kì, ká máa wá sẹ́kítírì, ká máa wá sẹ́nétọ̀, ká máa wá honorable tá a máa gbàdúrà fún. Òun ló ń bá káàkiri. O nílé ìjọsìn tó ti ń ké pe Ọlọ́run gan, èsì ọ̀ ní fún ọ, àṣírí ẹ̀ rèé. Òun náà ni ò jẹ́ kó di aláyọ̀ láti ọjọ́ pípẹ́. Ẹnikẹ́ni tó bá ti lè ké pe Ọlọ́run lótìtọ́ àti lódodo, tó sì tó wà ní àwùjọ àwọn ọmọ Ọlọ́run, ó ti dájú pé kọ́lọ́run kó ṣe kí ni o, kó gbàdúrà. Ìwọ náà tètè lọ wá ṣọ́ọ̀ṣì kan kó o lọ kiri ẹbọ. Èyí tó rìn nílé aláwo oníṣègùn, èyí tó tẹ̀ lódù fà, ó ti tó jẹ́. Tètè gbórí ẹ wọ ibi tí ọ̀nà ìyè wà, gbórí ẹ wọ ọ̀nà ìyè, wọnú ọkọ̀ ìyè tó máa tú ayé rẹ ṣe. Gbọ́, má jẹ́ kéèyàn kan tàn ọ́. Ẹlòmíì sọ pé Ọlọ́run kì í dáhùn àdúrà bíi tàtijọ́. Ta ló bá ọ sọ bẹ́ẹ̀? Torí pé o pe Ọlọ́run bó ti yẹ kó o pè ní. Tó o bá pè lótìtọ́ àti lódodo, yóò dá ọ lóhùn. Mo ń béèrè lọ́wọ́ rẹ àwọn ìbéèrè. Ǹjẹ́ ìwọ tiẹ̀ ní Bíbélì? Ǹjẹ́ o ní Bíbélì? Ǹjẹ́ o ní ọ̀rọ̀ Ọlọ́run? Idà ló jẹ́ fún onígbàgbọ́. Tó o bá ti ní Bíbélì, idà ni. Kì í ṣe pé kó o ní kó o gbé sílé, ó máa kà ni. Tó o bá ti ń kà, ibi tí ò bá yé ọ tó àwọn ikọ̀ Ọlọ́run lọ, wọ́n ò là yé ọ. Ẹ gbọ́ mi dáadáa, ògo ni fún Ọlọ́run. Are you not a miracle snatcher? Kì í ṣe miracle ló ń wá káàkiri. Wàá lọ ogun orí òkè pẹ̀tẹ́lẹ̀, ogun orí òkè Kilimanjaro, ogun orí òkè kinní kan lọ. Tá a bá béèrè lọ́wọ́ rẹ pé kí lẹsẹ̀ Bíbélì kan sọ, kò sí tó lè rí sọ. Ìwọ náà wúra ẹ dáadáa. Ǹjẹ́ kì í ṣe miracle snatcher ni ọ́? Kó kàn snatch miracle kó bẹ́ dànù. Gbọ́ mi dáadáa, ìjọ wo ló ṣe yẹ dà? Òun alábàjọ tó bá ń dùn lọ báyìí, á tún padà sẹ́yìn. Fèníkú Fọládìde, Fèníkú Fọládìde, nítorí pé ò ní Ọlọ́run ní bàbá ni. Tó o bá fẹ́ di aláyọ̀ láéláé, tó o bá fẹ́ gba ayọ̀ tí kò ní pẹ̀kun, ìwọ náà mọ ọ̀rọ̀ Ọlọ́run kó o máa jẹ́ lẹ́nu bí ẹni jẹ ṣingọ́ọ̀mù, ọ̀rọ̀ rẹ̀ sì máa dayọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Do you help your neighbor? Ǹjẹ́ o tilẹ̀ ń ran àwọn alábàágbé rẹ, àwọn aládùúgbò rẹ? Ǹjẹ́ o máa ń ràn wọ́n lọ́wọ́? Ǹjẹ́ o tilẹ̀ kéta fún wọn? Ǹjẹ́ kì í ṣe aládàáni kan jọpọ́n ni ọ́? O bá ronú kó pìwàdà lẹ́nìí, kọ́rọ̀ rẹ kó dayọ̀, kó o lè ráàánú lọ, kó o lè ráàánú gbà, kó o sì lè ráàánú ṣe. Ogun ọ̀run máa tì ọ́ lẹ́yìn. Do you offer your best unto God? Ǹjẹ́ o tilẹ̀ máa ń fún ìní ẹ? Ǹjẹ́ o máa fi ń bọ̀wọ̀ fún Ọlọ́run? Ǹjẹ́ o máa ń fi fún Ọlọ́run? Ǹjẹ́ o máa ń san ìdámẹ́wàá rẹ? Arákùnrin àti arábìnrin, ẹ gbọ́, àwọn nǹkan tó lè sọ ọ́ di aláyọ̀ ni mò ń sọ jáde lẹ́nu yìí. Ǹjẹ́ o tilẹ̀ máa ń tọ́jú àwọn ikọ̀ Ọlọ́run? Ǹjẹ́ o máa ń tọ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run nílé Ọlọ́run tó ń lọ? Ǹjẹ́ o tilẹ̀ máa ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu? Ǹjẹ́ kì í ṣe pé owó wọn pé wọn ò kúkú nírú mọ́tò tó ń gùn? Ìwọ ń gun jíìpù, pásítọ̀ ń gun Mercedes Benz. Nítorí náà kò ní ìdí kó respect ẹ mọ́, torí pé mọ́tò ẹ ó tóbi ju tiẹ̀. Gbọ́ mi dáadáa, ohun tí ò ti jẹ́ kó da láyọ̀, ó ti yẹ kó kọjá jíìpù yẹn lọ. Ẹgbẹ́ ti ń ra pléènì ní ìsìn tó fi ń ṣẹṣẹ̀ rìn. Ó ti yẹ kí ìwọ náà ó ní ṣe ni kó súnmọ́ Ọlọ́run sà. Tó o bá ti súnmọ́ Ọlọ́run tó dẹ̀ ní sùúrù di àkókò tirẹ̀, ó ti dájú kọ́ Ọlọ́run ó sọ ọ́ di aláyọ̀, ó máa di aláyọ̀. Ẹnìkan ń wò mí lọ́wọ́lọ́wọ́, àtiwọ́ àtọmọ tó bí jáde nínú rẹ, ẹ máa di aláyọ̀. Tèmi Adélékè, ó máa di aláyọ̀. Senior Prophet David Òjó, ẹ máa di aláyọ̀. Dísù Olúṣọlá Olúyẹmí, ẹ lọ share mẹ́sẹ̀gì bí mo ti sọ fún yín. Gbogbo yín pátápátá lẹ máa di aláyọ̀. Do you pay your tithe?
Do you regard those who are praying for you? Do you regard them? That's what I'm asking you. Are you preparing for the kingdom of heaven? Ǹjẹ́ o tilẹ̀ ti ń múra sílẹ̀ báyìí? Ǹjẹ́ o ti ń múra ìjọba ọ̀run sílẹ̀ báyìí? Ǹjẹ́ kì í ṣe ohun tayé nìkan ló tẹra mọ́? Ǹjẹ́ kì í ṣe ohun tayé nìkan ló ń wò? Ǹjẹ́ kì í ṣe bó o ṣe máa wọṣọ, bó o ṣe máa lọ patí ló ń wò? Ǹjẹ́ kì í ṣe bó o ṣe máa ra cream tó máa fi bóra ló ń wò? Ǹjẹ́ kì í ṣe powder America tó fẹ́ kùn àbí powder Americana tó fẹ́ kùn? Ǹjẹ́ yẹ kọ́ ló ń wò báyìí? Bó o ṣe máa lọ attachment mọ́rùn, tó máa ra relaxer, tó máa ra conditioner àti placenta tó máa dà sírun. Ǹjẹ́ yẹ kọ́ báyìí ló ń wò? Ǹjẹ́ o tilẹ̀ mọ ọjọ́ ọ̀la rẹ báyìí? Testimony Ọbátáyọ̀, torí pé o ṣí àì lórúkọ Jésù, ikú ò ní pa ọ́. Mo gbàdúrà ẹni bá ní kó o má ráyè ṣe tirẹ̀ nílé Ọbátáyọ̀ lórúkọ Jésù, àrà kó sán parú ẹni bẹ́ẹ̀ dànù. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ǹjẹ́ a ti ń múra sílẹ̀ ìjọba ọ̀run báyìí? Ǹjẹ́ nígbà tí Jésù bá dé, ǹjẹ́ ó lè bá fò? Ǹjẹ́ ó lè bá jọba ní ìjọba rẹ̀? Ẹ gbọ́ mi dáadáa, ronú kó pe wàdà báyìí láti èní lọ kó o bá lè dá láyọ̀. Ẹ gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ni ó máa wàásù fún ọ, tinú ẹ ó máa dùn, ride on, ride on, ride on. Kò sẹ́ni tí ò máa ń ṣe. Eléyìí tó lè ṣe ọ́ lóore ni mò ń sọ fún ọ. Eléyìí tó lè ràn ọ́ lọ́wọ́ ni mò ń ṣe. Ẹ bá mi share mẹ́sẹ̀gì gbogbo ènìyàn, kẹ́ ẹ jẹ́ kí gbogbo ènìyàn kó gbọ́ nílé kó lókè odò. Ogun ọ̀run máa gbèlú wa níjà, ó sì máa sọ̀rọ̀ wa dayọ̀. Ǹjẹ́ o ti kú nígbà tó o sì ń gbé láyé báyìí? Are you not dead as you are living? That is the question the Lord asked me to ask you this night. Oh my God. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n sì ń gbé láàyè, tó jẹ́ pé wọ́n sì ń rìn bí ènìyàn, tó sì jẹ́ pé wọ́n ti di òkú pátápátá bámbám lórúkọ Jésù. Tá a bá rẹni tí ń wò mí, tá a ti sọ ayé ẹ̀ di òkú, tá a ti sọ di ènìyàn lásán, tá a ti mú kúrò nínú ayé, mo pa á láṣẹ, ọ̀run kó rà ọ́ padà. Mo gbàdúrà, agbára ọ̀run kó rà ọ́ padà. Iṣẹ́ rẹ tá a gbà lọ́wọ́ rẹ, ọ̀run kó rà padà. Gbọ́, mo gbàdúrà, àlàáfíà rẹ tá a ti gbà lọ, ọ̀run kó rà padà. Bùkọ́lá Afọlábí King, ẹ máa gbóhùn lẹ́nu wòlíì. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Oh, are you not a liar? Are you not a fornicator? Are you not a backbiter? Are you not an idolater? Ǹjẹ́ kì í ṣe pé o máa ń bòrìṣà báyìí? Ǹjẹ́ kì í ṣe pé o sì máa ń lọ sílùú yín lọ bọ egúngún? O sì máa ń bá wọn bọ Bàtálá, bọ gbogbo ẹ̀ káàkiri? Ìjọ wo ló jáwọ́ nínú gbogbo eléyìí báyìí tọ́rọ̀ rẹ máa fi dayọ̀? Èmi máa di aláyọ̀ ní tèmi, mi ò mọ̀wọ́ o, ṣùgbọ́n mo súre bí mo ti ń kọjá lọ báyìí, tí mo fẹ́ dánu dúró. Mo fi ìpè yìí, mo fi súre fún gbogbo ọkàn tó ń wò mí. Gbogbo ẹnikẹ́ni tó bá lè kọ àmì sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ bó ti ń wò mí yìí, níbi tí ayé báṣẹ́ dé lórí rẹ, níbi táyé parí iṣẹ́ sí, lórúkọ Jésù, ogun ọ̀run kó já ọgbà lọ́wọ́ wọn. Ogun ọ̀run kó já ọgbà lórí ìṣòro táyé gbélé ọ. Olúṣọlá Olúyẹmí Dìísù, torí pé o ṣíà ẹ̀, mo pàṣẹ láti àṣálẹ́ yìí lọ lórúkọ Jésù. Ọwọ́ ayé ò ní ká ọmọ, ọ̀rọ̀ rẹ ti dayọ̀, ó máa rí ògo rẹ dìmú, ó sì máa rí ògo rẹ lò. Gbogbo alágbára nínú ìdílé yín, gbogbo ọkàn tó ń wò mí ni mo bá sọ̀rọ̀. Gbogbo alágbára nínú ìdílé yín tó lẹ́ òní rọ́nà lọ, gbogbo ẹni tó sọ wípé òun ò ní jẹ́ kó mọ ọ̀rọ̀ Ọlọ́run gan ká, gbogbo ẹni tó sọ wípé òun máa pòrúurú ọkàn rẹ, wípé kò ní yí ohun tó máa ṣe, lórúkọ Jésù, ọ̀run kó sọ wọ́n dèrò bòjì, ọ̀run kó sọ wọ́n dèrò bòjì. Olúwa kó gba agbára lọ́wọ́ alágbára rẹ. Mo pa á láṣẹ, gbogbo ẹni tí ń fi agbára wọn jọba lé ọ lórí, gbogbo ẹni tí ń ṣèjọba lórúgànjọ́ lé ọ lórí, gbogbo ẹni tó ń fi ojú ayé lọ́sàn gangan ṣènìyàn, tí ń fòrú ṣẹranko, tí ń ṣèjọba lórí ògo rẹ, mo pa á láṣẹ láti àṣálẹ́ yìí lọ lórúkọ Jésù, kan wọnú ìdè. Ogun ọ̀run kó ṣẹ́gun fún ọ, kọ́rọ̀ rẹ kó dayọ̀, ó ra àánú gbà, ó ti rí bẹ́ẹ̀ o. Ọláyínká Adébẹ́sí, Olúsọjí Ọbátáyọ̀, mo kí gbogbo yín. Ọ̀sán yìí tó lúfẹ́ mi, ó máa dára fún yín. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, ẹ bá mi share mẹ́sẹ̀gì kó káàkiri. Mo fẹ́ kí àwọn tó wà lórí òkè òkun kí wọ́n ó gbọ́ mẹ́sẹ̀gì yìí, kí inú wọn kó lè yí padà, kán lè ronú pìwàdà. Ẹ gbọ́, Ọlọ́run nìkan ni ọba tó lè fúnni láyọ̀. Àṣírí ayọ̀ ni mò ń sọ fún ọ lónìí. Tó o bá fẹ́ di aláyọ̀, súnmọ́ Ọlọ́run kó o sì mọ̀. Kì í ṣe kó o súnmọ́ nìkan, ṣùgbọ́n súnmọ́ kó o ṣe kí ni o, kó o mọ Ọlọ́run. Tó o bá ti mọ Ọlọ́run, ọ̀nà máa là.
àṣírí máa tú, ìdè máa já, ogun ọ̀run máa ṣẹ́gun fún ọ, ó máa ní ìsinmi, ó máa di aláyọ̀, a máa kí ọ kú oríire nínú oṣù kẹfà tó ń wọ̀ lọ yìí lórúkọ Jésù. Ọ̀run gbére ayọ̀ rẹ kù ọ, gbogbo ire ayọ̀ tó ti yẹ kó gbà táyé ò jẹ́ kó rí gbà, ó yá lọ tẹ́wọ́ gbà, kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Nínú oṣù yìí máa wo tó fẹ́ wọ̀ látọ̀lá lọ yìí, ó máa jẹ́rìí ságbára Ọlọ́run, ó máa jẹ́rìí ságbára Ọlọ́run, ó máa dára fún ọ. Tó bá di ọ̀la á tún máa pàdé, torí mo gbúdọ̀ súre oṣù kẹfà fún ọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Fire.